a wà ní Kúta, a wà ní Ilé-Igbó, a wà ní Òṣogbo, a wà ní Mọdákẹ́kẹ́, a wà ní Ifẹ̀ nítorí pé Ifẹ̀ láti lọ. Ifẹ̀ ni ìran Olúòjé ti lọ. Ibi tí ìran Olúòjé ti lọ náà ń pè ní Ilé Òǹpẹ̀tù. Ilé Òǹpẹ̀tù ní Ilé Ìdó. Ibẹ̀ ni ìran baba ńlá baba wa ti lọ. Ṣùgbọ́n nígbà tí ìran baba wa kúrò ní alẹ́ Ifẹ̀ tí wọ́n lọ, wọ́n dé Ìpẹ̀tù bí tán pè ní Ìpẹ̀tùmodù. Àwọn baba wa tẹ̀dó sí Ìpẹ̀tùmodù. A tẹ̀dó sí Ìpẹ̀tùmodù. Baba tó bí èmi lọ́mọ Ìpẹ̀tùmodù ni. Ọmọ bíbí Ìpẹ̀tùmodù ni. Ìyá tó bí mi lọ́mọ ọmọ Mòró ni nílé Ẹ̀jẹ̀mú. Bàbá mi gangan ilé Agbọ̀n ni wọ́n ní Ìpẹ̀tùmodù. Ìyá tó bí ìyá mi ọmọ Ẹ̀dún Àbọ̀n ni nílé Akúnra. Tẹ́ wá rí bàbá tó bí ìyá bàbá mi ọmọ Òkè Ọ̀sìn ni ní Yàkóyó. So mo jẹ́ ọmọ orígbó méje àṣehó. Mo jẹ́ ọmọ orígbó méje àṣehó. Ṣé wá rí in tó gbé mi dé Kogi tàbí tó gbé àwọn Olúòjé dé Kogi, ó ní wípé ní ọdún 2018 ni wọ́n ń jà sọ́ba ní ibi tán pè ní Gàdùmọ́, nítorí pé ọba wà ní Gàdùmọ́. Wọ́n ní ọba tó jẹ́ ọba Tápà. Tán pè ní Tápà Léǹpé. Àwọn náà ń pè ní Bàsáńgẹ̀. Ṣùgbọ́n àwọn Yorùbá tó wà ńbẹ̀ náà ní àwọn gbọ́dọ̀ ní ọba tàwọn, nítorí pé Lọ́kọ́já ní ọba Yorùbá, wọ́n dẹ̀ ní Mègèrí of Lọ́kọ́já, wọ́n ní ọba Yorùbá of Lọ́kọ́já. Èyí ló wá bí awuyewuyewuyewuye náà fi ránṣẹ́ wá sí ilé ní Ọbàtálá Temple tó wà ní Ìpẹ̀tùmodù láti wá fi ọba ránṣẹ́ wá fún wọn. Wọ́n sì mú mi, mo lọ tọ̀ Ọbàtálá Ilé Ifẹ̀ lọ, ìyẹn ọba Lésùn Ọbàtálá, ó ní kí n lọ. Mo tọ̀ àwọn àgbààgbà ilé wa lọ. Pa Àrẹ̀mú Adégòkè tó jẹ́ olórí ẹbí Aróolú nílé Agbọ̀n. Bẹ́ẹ̀ ni mo tún tọ̀ ẹni tó jẹ́ olórí gbogbo ilé Agbọ̀n lápapọ̀ lọ. Wọ́n ní kí n lọ jẹ́. Mo dẹ̀ lọ, mo lọ jẹ́. Mo jẹ́ ọba Yorùbá fún ní Gàdùmọ́. Ibẹ̀ ni mo ti wá sọ pé èmi ò lè máa jẹ́ ọba Yorùbá o. Nínú ilé baba tó bí mi lọ́mọ ni wọ́n ti ń jẹ Olúòjé. Mo dẹ̀ gba táìtù yẹn kúrò ní Ìpẹ̀tùmodù, ìyẹn táìtù Olúòjé, nítorí pé ẹ̀gbọ́n mi Olóyè Benjamin Adéwálé àwọn ni Olúòjé of Ìpẹ̀tùmodù. Nígbà tí wọ́n á fèmí jọba lèmi náà ní Olúòjé lèmi náà máa jẹ́ ní ibi tí mo jọba sí. Ìdí tí mo sì ń jẹ́ Olúòjé nìyẹn. Ìgbà tá dẹ̀ wá ń bẹ̀, àwa Yorùbá tá wà níbẹ̀ gẹ́gẹ́ bí orúkọ wọn ní Òjé tó wá láti Ìpẹ̀tù. N tá fi máa jẹ́ Yorùbá community. A máa jẹ́ Òjé tó wá láti Ìpẹ̀tù. Ohun tó bí Òjé Ìpẹ̀tù nìyẹn. Ìgbà tá sọ àdáfá lórí ẹ̀, Ifá ní ká máa jẹ. A sì ń jẹ́ bẹ́ẹ̀. Ohun tó bí Òjé Ìpẹ̀tù nìyẹn. Ṣùgbọ́n nígbà tá wà ní Gàdùmọ́ ní Òjé Ìpẹ̀tù ńbẹ̀ tó jẹ́ Yorùbá community Gàdùmọ́, a rí àwọn àdójúkọ. Àkọ́kọ́ ní àdójúkọ flood. Ìkún omi wá, ó gbalé gbọ̀nà gboko, gba gbogbo nǹkan, ba nǹkan jẹ́. A ṣàfaramọ́. Lẹ́yìn ìgbà yẹn lọ̀rọ̀ àwọn ajínigbé ajínipa náà tún wáyé, tá a sì ti fojú winá ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ tí ò ṣe máa sọ. Ìyẹn ni ó jẹ́ kí àwọn àgbààgbà Yorùbá community kí wọ́n kọ ìwé pé kí wọ́n kó àwọn bọ̀ ní ilé tá a fi dé tó gbé wa dé Ifẹ̀ padà nìyẹn, kó tó di pé wọ́n tẹ̀ wá dó sí Ọ̀dẹ́dọ̀yìn ní Òkú Ọ̀mọ̀nì ní Ifẹ̀ North, tó jẹ́ kí Òjé Ìpẹ̀tù wà ní Ifẹ̀ North lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ kó gbogbo àwọn èèyàn yín padà wálé pátápátá. Bó wá ní Kogi tẹ́ ti ń bọ̀ yìí, àwọn ilẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ nǹkan ṣé ẹ ti jọ ẹ̀ fún wọn ni àbí? Ẹ ṣé àdúpẹ́.
ọ̀pọ̀lọpọ̀ ilé wa lomi ti gbà, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wa lomi ti bàjẹ́ nígbà tí a ní flood ní Kogi ní nǹkan bí i 4 years ago. Àwọn èèyàn wa tó dẹ̀ tún lọ ń gbalé ọdún gọ́ọ̀mẹ̀ntì Kogi, gọ́vnà Yàyà Bello ńgbà náà, former governor, ó gbìyànjú, ó kọ́ àwọn ilé kéléje fún àwọn èèyàn, ṣùgbọ́n kò kan àwa Yorùbá. Kò kàn wá. Wọ́n fún àwọn Bàṣà, wọ́n fún àwọn Ìgbìrà, wọ́n fún àwọn Ìgalà, wọn ò fún wa. tó a ní ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ní nǹkan bẹ̀ lómi ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ni ò ní nǹkan mọ́ kó tó di pé a padà sílé. Tẹ́ bá wo ọ̀rọ̀ ètò ààbò tó di eléyìí tí ó tún okun tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní wò pé bóyá okun tí ẹ fi tètè padà wálé nípínlẹ̀ Kogi bí ètò ààbò ṣe mẹ́ẹ̀ lápá abẹ. Bákan náà nínú ọ̀rọ̀ yín a rí pé ẹ súnmọ́ ohun tó ní ṣe pẹ̀lú Ọbàtálá. Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn orí adé níbi tí gbogbo nǹkan dé dúró báyìí tó jẹ́ pé ètò ààbò mẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọn ò ṣe rí nǹkan kan ṣe sí? Kí lẹ̀yin orí adé ń ṣe nípa rẹ̀? Ẹ ṣé, èmi ò lérò pé ètò ààbò mẹ́ẹ̀ ó sì tún mẹ́ẹ̀, nítorí kò sí nǹkan tí àwọn lọ́balọ́ba fẹ́ ṣe lẹ́yìn ìjọba orílẹ̀-èdè, àwọn aláṣẹ gbogbo orílẹ̀-èdè yìí tó jẹ́ pé kò sí tí ọba kọ́ba kankan lè ṣe lẹ́yìn ìjọba. Kì í ṣe pé àwọn bàbá wa ò mọ tí wọ́n lè ṣe, ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ kọjá òfin orílẹ̀-èdè. Ìdí nìyẹn tó ṣe jẹ́ wípé àwọn bàbá wa wọ́n ń ké pe àwọn ìjọba, wọ́n ń pe ìjọba ìbílẹ̀, wọ́n ń pe ìjọba ìpínlẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń pe ìjọba àpapọ̀ láti dáàbò bo àwọn ènìyàn wa. Àmọ́ nílẹ̀ káàárọ̀ òjíire, ohun tèmi kàn lérò pé ó fa àǹjínigbé, àǹjínipa, ètò ààbò tó mẹ́hẹ, ọ̀rọ̀ ẹ̀sìn ni. Nítorí pé àwọn bàbá wa kan, àwọn ọba wa kan ti gba ẹ̀sìn, ohun tó yẹ kán ṣe wọn ò ṣe é, tán bá ṣe kò ní í ṣe ogun àǹjínigbé nínú. Ṣùgbọ́n wọ́n ti ń jẹ́ àwọn ọba náà gbé. Ṣé kò wá sóògùn mọ́ tọ́bọ̀ ó kàn pàṣẹ pé irọ́ tó wá di pé ọba náà wá ń sáré kàbàkàbà nígbà pé aráàlú gan tó yẹ kó rí bí sásí lọ́dọ̀ àwọn ọba? Tẹ́ bá wà àwọn ọba tó ń jí gbé náà bíi Michael, Daniel, David, Dauda, Abdulwahab, Abdulrasheed, Abdulkarim ni wọ́n ń gbé. Wọn à lè gbé Fákẹ́yẹ, wọn ò gbé Fálétí, wọn ò gbé Ifádúpẹ́, wọn ò gbé Eégún Dúpẹ́, wọn ò gbé Eégún Ṣèyí, wọn ò gbé Oròbí yìí. Ọgbọ́n wo làwọn ta sí tí wọn fi gbérú àwọn èèyàn? Nítorí pé àwọn ò fi baba ńlá baba wọn lẹ̀. Ẹni tó bá ti fi baba ńlá baba ẹ̀ lẹ̀, tó bá ti mú baba ẹlòmíì yẹn ò lè dáàbò bò ó. Àwa lánà òòṣà ló ní wá. Nítorí ìdí èyí àwọn tó ń jí gbé nǹkan tí wọ́n mọ̀, ohun tí wọ́n mọ̀ ni wọ́n ń ṣe. Èmi ò tako ẹ̀sìn, Jésù láláàbò fún àwọn tó ń gba Jésù. Ọbàtálá, Ògún, Ṣàngó, Ọbalúayé, Ọ̀ṣun, Ọ̀rúnmìlà àti àwọn baba ńlá baba wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn láláàbò fún àwọn orí adé. Ṣùgbọ́n Olúwo tilẹ̀ wo ti sọ kábíyèsí ní ká mọ́ sin Ọlọ́run, ká mọ́ fi máa mú nìkan. Ṣé ẹ mọ̀ pé nǹkan ìlú gángan tó bá kọjú sí èèyàn kan yóò kọ̀yìn sí èèyàn kan? Mi ì fẹ́ lọ sọ́dọ̀ ọ̀rọ̀ Olúwo, torí kò sí bí màá ṣe lọ sọ́dọ̀ ọ̀rọ̀ Olúwo tí mi tún ní ṣe àwọn orí adé kan. Nítorí Olúwo ń sọ kàtìkàtì ní ń sọ, rádaràda ló ń sọ. Ṣé àwọn oníṣẹ̀ṣe ṣé wọn ò sin Ọlọ́run ni?
ta lọ lọ́run kí lọ lọ́run sáwọn oníṣẹ̀ṣe ò sin Olódùmarè ni oníṣẹ̀ṣe ń sin Olódùmarè ṣùgbọ́n torí àtijẹ àti mu àwọn kan ni wọ́n ṣe ń sọ kátikàti tí wọ́n ń sọ ẹ gbọ́ mi yé Olódùmarè ọ̀gá ògo òun náà ni atọ́nà fún ilẹ̀ káàárọ̀ òjìrè òun ló ra àwọn irúnmọlẹ̀ rẹ̀ wá sí ilẹ̀ káàárọ̀ òjìrè òun ló ní kán wá tẹ̀dó nígbà tí Ọbàtálá bá tẹ ìlú kan dó tẹ wá sọ pé agbára Jésù ló ká bẹ́ẹ̀ ṣé Jésù ẹ má bínú fún foul language tí mo bá lò ṣé Jésù ò sí nílé ni àbí Jésù sùn àbí kò rína nígbà tí wọ́n ń kó àwọn èèyàn nínú church tí wọ́n ń jí wọn kó ṣé Jésù ò sí níbẹ̀ ẹ má jẹ́ ká lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbọ́ mi ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ bó bá ṣe máa ṣe. ẹlẹ́bọ lóògùn náà mọ̀ ṣe tiẹ̀. ẹlẹ́bọ lóògùn lèmi olóòṣà lèmi bọ́gì bọ̀pẹ̀ ni mí ó sì gbè mí. ẹ kọ́ ń gbà kan báyìí tẹ ní èṣù èṣe Sátánì. bẹ́ẹ̀ni tí gbogbo wa mọ̀. bẹ́ẹ̀ni. tá a lè ṣù. ẹ ṣe baba ńlá wa lè ṣù. kí ni ìyàtọ̀ èṣù àti Sátánì. láì ṣèṣù kò sí ẹ tí ò bá sí èṣù kò sí ènìyàn nítorí pé èṣù ó ní ipa tó pọ̀ bá a ṣe dá ènìyàn ó ní ipa tó ṣe kíni tó pọ̀ bá a ṣe dá ènìyàn èṣù yàtọ̀ sí Sátánì gàbádáyá táwọn mùsùlùmí bá fẹ́ sọ̀rọ̀ wọn á ní sọ̀tàn àbí tí wọ́n bá dẹ̀ pé lédè òyìnbó wọn á ní satan tí Yorùbá bá pè wọn á ní Sátánì tẹ́ bá fẹ́ pe Jésù lédè òyìnbó wọn á ní Jesus ẹ fẹ́ pe Jòhánù lédè òyìnbó wọn á ní John ẹ fẹ́ pe Mósè lédè òyìnbó wọn á ní Moses kí lè òyìnbó èṣù ẹ wá ní Sátánì Satan kò jọra wọn náà kéde ìkúkú pè ní Jesus àbí ẹ yọ Jésù lẹ́yìn Jésù èṣù sálùkù àbí ẹ wá pè ní Jesus nígbà yẹn náà nígbà tẹ́ ti lè pe Jésù ní Jesus ẹ pe èṣù náà ní Jesus torí pé Jésù èṣù ó yàtọ̀ sí Sátánì Sátánì ìwé mímọ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bá ṣe ń pè ìwé mímọ́ ó sọ wípé a dá ní òkúta olówó iyebíye òkúta kíni olówó iyebíye kìdí ẹ̀ ṣe bá ṣe dá èṣù nìyẹn èṣù ti wà látìgbà tí Olódùmarè ti wà ìránṣẹ́ Olódùmarè ni èṣù jẹ́. ṣùgbọ́n bí nǹkan bá ṣe èèyàn títí wọn ní iṣẹ́ èṣù ni owó èṣù ni pé èṣù kò síbi téèyàn ti kọ́lé ní títí wọn ní èṣù lójú òun fẹ́ kó ń kọ́ àfi tí nǹkan burúkú bá ṣẹlẹ̀. wọn ní làákàyè ni èṣù kì í ṣe ẹni bú èṣù kì í ṣe nǹkan tí ò dáa ẹni tó sọ ò ní làákàyè ni kéé tó pe èṣù mọ́ nǹkan gidi ṣèbẹ́sù ló lọ bu erùpẹ̀ tán fi máa wá ènìyàn wá. èṣù láàlú. bẹ́ẹ̀ ni ló lọ bu erùpẹ̀ tán fi mọ wá Ọbàtálá ló mọ wá Olódùmarè ló fi ẹ̀mí sí ọ̀rọ̀ ọjọ́ mi ni. ẹ sọ̀rọ̀ kan lójú òpó Facebook yín tí ẹ fi fèsì fún ọ̀rọ̀ kábíyèsí Olúfọ́n lórí ọ̀rọ̀ adé àrè àtàdé ìṣẹ̀ṣẹ̀ fún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn adé yìí irú adé mélòó gan la ní nílẹ̀ Yorùbá àwọn wo ní ń dé àwọn adé yìí kí ni ìyàtọ̀ tí ń bẹ nínú àwọn adé yìí bó o ní ẹ ṣe ga jura wọn lọ. ẹ ṣe mi ní fẹ́ lọ jìnnà lórí ọ̀rọ̀ yẹn ṣe rí ọ̀rọ̀ tí bàbá wa Olúfọ́n sọ pé adé àrè pé àwọn nẹ́tọ̀ àti dé èsì tí mo fọ̀n bẹ́ẹ̀ náà ni pé wọn ò nẹ́tọ̀ àti dé ọba kan péré ló nẹ́tọ̀ àti dé adé àrè. ọba kan ṣoṣo. péré nílẹ̀ Yorùbá Okay. ọba kan tó nẹ́tọ̀ àti dé adé àrè ni bàbá wa His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Àkàndé Ògúnwùsì ẹni ìtàn àwọn nìkan ló náṣẹ àti dé adé àrè gbogbo adé tẹ bá wá ń wò tán pé ládé àrè àgbélẹ̀rọ ni
bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀, àgbélẹ̀rọ ni. Adé tó tún kù ni ìyá adé tí ó jẹ́ pé Ọọ̀ni ló náṣẹ àti fún gbogbo ọba. làdé tó tún kù lẹ́yìn adé àrè tí kábíyèsí Ọọ̀ni nìkan lè dé, bẹ́ẹ̀ ni ẹ̀yà adé míì tí wọ́n tún lè fún àwọn ọba ní irú adé wo ni? ìyá adé. Ìyá adé. ìyá adé gbígbà Ó ní téèyàn adé yá tí yẹn wọ́n nìkan. ní ẹyẹ lórí. ìyá ok. Ó ní adé tó máa ń ní ẹyẹ lórí tí àwọn ọba wa máa ń dé tí wọ́n bá ń gba adé. Irú tí bàbá wa Olúbàdàn dé àti irú èyí tí ọba Akeem Ọwọ́adé Aláàfin Ọ̀yọ́ dé, ìyá adé nìyẹn. Wọ́n yà ní lọ́wọ́ Ọọ̀ni. Ọọ̀ni ló ń bu, Ọọ̀ni ló nílẹ̀, Ọọ̀ni ló nadé. Kò sọ́ba tí ó jẹ Ifẹ̀ ládé ti kúrò, nítorí ìdí èyí Ọọ̀ni ló nadé. tí wọ́n ya gbogbo àwọn ọba yòókù ni. ṣé adé ìyá adé Wọ́n yà á fún wọn. wọ́n yà á fún wọn pé ẹ̀yin náà gbé léyìí, ẹ̀yin náà mí léyìí. adé tí wọ́n wà ń yà ṣóò ládé ìṣẹ̀ṣẹ̀ fún. Adé ṣẹ̀ṣẹ̀ fún ọ̀tọ̀. Adé ṣẹ̀ṣẹ̀ fún ló máa ń funfun báyìí. ok. Ìyẹn ládé òrìṣà tí sadé Ọbàtálá. Olúfọ́n lè dé, gbogbo ọmọ Ọbàtálá lè dé, gbogbo ẹ̀yà tó bá ti jáde láti ilé òrìṣà ńlá lè dé. ṣó láwọn ibi kálukú ó ti wá kó tó lè mọ dérú àwọn adé yìí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n aláṣẹ lórí gbogbo adé Ọọ̀ni ni. adé tí wọ́n sì yá yìí náà ló kan Aláàfin. Òun ló kan Láàfin. Adé yìí náà ló kan Láàfin. ẹ jẹ́ n béèrè ìbéèrè ńgbà náà torí pé àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ ńgbà kan tí wọ́n ní bí Ẹ̀fún Àbẹ́ẹ̀dì pé ló fẹ́ mọ bá àwọn orí adé tó fi di pé aáwọ̀ ìkùnsínú wáyé láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àti Aláàfin tìlú Ọ̀yọ́. Kò síkùnsínú láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀nìrìṣà ò béèyàn jà. Ọ̀nìrìṣà ò níkùnsínú ẹ̀dá kankan. ṣùgbọ́n àwọn ọjà àgbà gbogbo ìgbà tí ń wáyé lábẹ́nú nǹkan. Sẹ́yìn gbọ́n kankan lẹ́nu Ọọ̀ni ni. Ṣé gbọ́ kọ́ ní sọ̀rọ̀ ni. Ọọ̀ni gbogbo wa la mọ̀ pé Ọọ̀ni lolórí aládé. Ọọ̀ni ni bàbá gbogbo ọba. Ọọ̀ni ni bàbá gbogbo ọba. Ọọ̀ni lolórí gbogbo aládé. So kí ni Ọọ̀ni fi wá fẹ́ mọ báyàn jà? Ọọ̀ni ò bẹ́ẹ̀ dá Ọlọ́run kankan jà o. Béèyàn bá wá ń bọ̀ Ọọ̀ni jà àwa ò mọ̀ o. Ṣùgbọ́n Ọọ̀ni ò bá ẹ̀dá Ọlọ́run jà. kábíyèsí ṣàbọ̀ rẹ̀ ni Ọọ̀ni lóòótọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ń jẹ jáde ó fẹ́ tàn mọ́lẹ̀ sí ni o pé ṣé àbọ̀ rẹ̀ ni Ọọ̀ni ojúlówó ọmọ ní Aláàfin. Ojúlówó ọmọ bo. Odùduwà. Ẹ má jà lọ ni. Ẹ gbọ́ mi. n fẹ́ tàn mọ́lẹ̀ sí. Ọọ̀ni. Ọọ̀ni ni bàbá Aláàfin. Bẹ́ẹ̀ bá fi sórí ayélujára wọn ó bú mi, ìyìn kéèyàn ó kì mí, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ àwọ̀ sọ Ọọ̀ni ni bàbá Aláàfin. Ọọ̀ni ò sì bá Aláàfin jà. ìgbà kan wà tí ọba Ọbátẹ́rù Akínrúntàn táwọn náà sọ pé àwọn gangan làwọn nífẹ̀ẹ́ o, àwọn lolórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. kí ló dé tí ìtàn ń yà wá sọ́tọ̀ọ̀tọ̀ tí àwọ̀ àdarí tó ń wáyé? ṣé lóòótọ́ ṣé wọn ò bá wọn kan nífẹ̀ẹ́? ṣé kò ń ṣe pé bóyá wọn kan ló lọ tí ìtàn ò gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó yẹ ká ṣẹ̀ṣẹ̀ kó gbogbo ẹ̀ papọ̀? Jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ẹ. Tí mo bá fún ẹ lọ́kọ́ pé kó roko báyìí, ibo ló roko yẹn sí? máa ró sọ́dọ̀ mi. Jẹ́ kí n wá sọ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí wọ́n mọ̀. Wọ́n kàn ń oníkálukú náà ń wá supremacy, ń wá èmi la gbà èmi lẹ̀gbọ́n. Bó o ṣe wà yìí ká ní mi ni mo bí ọ, inú ilé mi la wà yìí. O ti wá jáde kúrò nínú ilé mi, o ti wá lọ sí ìwọ náà ti lọ bòmíì, o ti lọ tẹ̀dó, o ti lọ ń ṣiṣẹ́ ń bẹ̀. Ibi tó wá wà yẹn, inú ilé tó filẹ̀ tó ti jáde yẹn, ṣé ìwọ làgbà ilé yẹn? Àbọ̀ òfìyàn lẹ́ǹlé yẹn tó fi lọ. Báwo ni bàbá wa Ọbátẹ́rù ṣe sọ pé kinní kan? Èmi náà rí
ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni ẹni ẹ kúrò ń fẹ́ ẹni ọba mákin lóòótọ́ ọba mákin ọba afẹ́ ni àbí ẹ̀yin ti wá lọ sáwọn tó wà ń fẹ́ yẹn sẹ́yìn lẹ wá jù wọn lọ ni sẹ́yìn tẹ́ ti lọ lẹ ju àwọn tó wà nù fẹ́ lọ ni so nítorí ìdí èyí ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni. lórí ọ̀rọ̀ wọn padà sọ̀rọ̀ kábíyèsí olúwo tí wọ́n sọ pé àwọn ọba Yorùbá ifá ò mẹ́ni kankan mọ́ o gómìnà ní mọ́ba ẹ̀ ń bá mọ́ọ̀yàn níjọba lásìkò tá a wà yìí Ọlọ́bàtálá ni ṣífà múyàn lóòótọ́ ṣífà mọ́ba Ifá mọ́ba àbọ̀bá múra rẹ̀. Ifá mọ́ba tí Ifá bá mọ́ba tán náà máa fa ọba lé gómìnà lọ́wọ́ láti fún un ní àṣẹ gẹ́gẹ́ bí ọba tí ó mọ̀ sí ìjọba pẹ̀lú wọn. Wọ́n yan ọba láìsí ìjọba àbí wọ́n ti yan ọba kí ìjọba ó tó máa fàṣẹ sí ìjọba kọ́ ló ń fún ọba ní ìrùkẹ̀rẹ̀ ìjọba kọ́ ló ń fún ọba ládé àbí ọ̀pá àṣẹ ìjọba kan àtàṣe ẹ̀mọ́ ni sàtífíkẹ́ẹ̀tì pé o ti kájú òṣùwọ̀n ọba gẹ́gẹ́ bí ọba láti máa bá ìjọba ṣe ní sàtífíkẹ́ẹ̀tì. Ifá ló yan ọba ìlú ló yan ọba ìgbà tí ìlú bá yan ọba tán náà máa fà lé ìjọba lọ́wọ́ ìgbà tí ìlú bá yan ọba tán náà máa fà lé ìjọba lọ́wọ́. ṣùgbọ́n ṣéfà o ṣáwọn tó wà nídìí ẹ̀ ò ṣèké torí wọ́n ní Ifá yìí ṣèké. mi ì lè sọ sí yẹn kì í ṣe tí mo lè sọ sí torí mi ò kì í ṣe babaláwo. ṣùgbọ́n nípasẹ̀ Ọlọ́bàtálá ẹ̀ mọ̀ gbogbo kìnìún yìí. obì làwa ń dá ń di òrìṣà. bẹ́ẹ̀ bá da obì ni ó sọ pé ọba báyìí ni bóun ni ó ṣáájú gbogbo àwọn yòókù tí ò ṣe ń tẹ́ ẹ bá wí. ntí ẹni tó jẹ́ atọ́kùn òrìṣà bá ti sọ náà la máa gbọ́ ṣùgbọ́n àwa tá a wà ń bẹ̀ tá a jẹ́ olóòṣà tẹ́ ẹ bá da obì amọ̀ tó bì wí bó o bá da fáwájú mi sìn tó bá kí fátì ìṣe tèmi máa sọ fún ẹ pé padà nítorí mo mọ ohun tó sọ gbogbo ọba ló gbọ́dọ̀ nẹ́tọ̀ àti mọ tí Ifá bá sọ. ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ jọba ipò ọba torí ipò ọ̀wọ̀ ipò àwọn bàbá wa tó jẹ́ ṣùgbọ́n gbọ́n wọn bá wàjà wọn ìfẹ́ kí wọ́n sin wọ́n nílànà tí wọ́n fi jọba. bàbá wa ní Abímbọ́lá gan sọ ńgbà kan pé ẹni tí ó bá jọba tí ò bá ti nílé ìṣòro ìgbà tí wọ́n bá ti ní tí ò ní sí pé ṣọ́ọ̀ṣì láàgbé ọlọ mọ́sálásí láàfin sí o kò gbọ́dọ̀ jọba kí ni tẹ́ ẹ lè rí sọ sí léyìí torí yóò ti mọ ṣẹlẹ̀ káàkiri tẹ́yìn náà ti máa rí. ṣe rí ìdálù níṣèlú ẹ gbọ́ mi. ìdálù níṣèlú. ìtẹ̀sìnbáwádé nìyẹn òun ní ilẹ̀ yìí ò ṣe rójú tí ò ráyé ìlà ajínigbé ajínigbá ṣe ń pọ̀ ìní wàhálà ṣe ń pọ̀ bó lè yan ọba ṣe kíra yín tí ì fàjà ṣọba kan máa dọ̀bálẹ̀ fọba kan. ọba ń gbà dọ̀bálẹ̀ ọba ń gba ìdọ̀bálẹ̀ ọba. àwa rò pé wọ́n ní téèyàn bá ti jọba báyìí kò tún dọ̀bálẹ̀ fún èèyàn. sọ́ba ò ní kírèdì ni ṣé wo ò ní bàbá ni ó kì í dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀. ẹ mà wá déwájú ọ̀ ní ìsinsìnyí màá ní kábíyèsí aláṣẹ o nígbà tí ìsìnkú nǹkan ṣe mí. ṣé wàá mọ kí bàbá mi lórí ìdúró ni. ọba ń gba ìdọ̀bálẹ̀ ọba. ọba ju ọba lọ. ọba ju ọba lọ ṣùgbọ́n bó o lè kí yan ọba sọba àbẹ̀rù kẹ̀lẹ́ bí. bó o bá jẹ́ sàwáwù mi n ó kí ọ bíi sàwáwù mi bó o bá jù mí lọ n ó kí ọ bó o jù mí lọ lọ́ba tán. ẹ jẹ́ ń béèrè eléyìí nígbà tẹ́ ẹ dé láti Kogi oríṣiríṣi àwọn ìpèníjà lẹ kojú pàápàá ìdúnkokò lọ́tún lósì nígbà tá a sì tún wò ó bíi pé àwọn ọba kan ò tẹ́wọ́ gbà yín gbà náà àwọn àwọ̀ kan wáyé kí làwọn tó ṣẹlẹ̀ bó o lè ṣe parí ẹ̀ kí ni tó bí àwọn ọ̀tẹ̀ yìí kí ni tó ṣẹlẹ̀ torí ẹni tí tó gbà lọ oyè ó gbà bọ̀. ẹ ṣé mo dúpẹ́ kì í ṣe tó le ṣe rí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ kínní náà ló wà ńlẹ̀ sọ̀rọ̀ mi yé yín ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ wàhálà náà ló sì wà ńlẹ̀
kò sí ní tó jọ pé kinní kan ṣe rọ́rọ̀ yẹn ẹ̀yin ìwọ́jú mẹ́mi òjò ẹ̀tàn tí ń fà náà ni nítorí pé ibi tí wọ́n fún wa tá a tẹ̀dó sí ọba tó wà ń bẹ̀ ọba ni kì í ṣe baálẹ̀ ó sì lè fi èèyàn sórí ilẹ̀ rẹ̀ Ọọ̀ni ló sì tún nílẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè Ògúnṣùà Mọdákẹ́kẹ́ ọba Toríọlá bíi bàbá náà ló jẹ́ sí mi nígbà tí ọjọba mo wá bẹ̀ láti Kogi kò dẹ̀ sí tán ṣe ní Mọdákẹ́kẹ́ tí mi ò kí bá wọn ṣe nítorí pé Mọdákẹ́kẹ́ ni wọ́n bí mi sí, ibẹ̀ ni mo ti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama, ibẹ̀ ni ìyá mi kú sí, asín síbẹ̀, asìn ìyá mi síbẹ̀ nítorí pé ìyá mi kọ́lé bẹ̀, àwọn àbúrò mi kọ́lé bẹ̀. Ìtẹ̀ẹ̀tanú lásán náà ni àìgbọ́ra ẹni yé ni, ṣùgbọ́n Olódùmarè. kí ló wáá fa à ń kó jàǹdùkú kára ẹni mọ́lé tẹ́lẹ̀ jọ ń bẹ láàrin yín, ta ni ń kó jàǹdùkú, ta ni ó ń wẹ̀mí ara wọn kiri. Bàbá Ògúnṣùà Toríọlá ló ní kí olórí ọ̀dọ́ Mọdákẹ́kẹ́ Lawrence tá ń pè lólówó obìnrin àti àwọn jàǹdùkú kan wá ká mi mọ́lé pé kan wá pa mí wá. Ẹ̀rí wà lọ́wọ́ mi ò mú nẹ́rìí tó péjú dáadáa o. Yes, wọ́n fìgbà kan ní Fúlàní ni mí, wọ́n fìgbà kan wọ́n ní mo fẹ́ gbalẹ̀ àwọn ni, wọ́n fìgbà kan sásórí tirẹ̀, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. lórí ẹ̀sùn tí ń lọ káàkiri ńkọ́ pé wọ́n fọ̀daràn jọba. Ọ̀daràn wá dà. ẹ̀yin náà sì ń sọ pé ìbàlókọ jẹ́ ni, kí ló ń ṣẹlẹ̀. Ọ̀daràn ká ní ọ̀daràn kan fi jọba. wọ́n fẹ́ sọ kàn yín pé ex-convict kan ló wá jọba o. Anẹ́ni tó bá sọ kó jáde kó wá sọ pé sẹ́yìn ti ṣèṣe kan. pé ẹlẹ́wọ̀n ni wọ́n fi jọba. Ẹnikẹ́ni yẹn sọ tàbí tábàtàfẹ́ ẹlẹ́wọ̀n jọba ẹ mú ẹlẹ́wọ̀n yẹn, ẹ mú ìwé tó fìdí ẹ̀ múlẹ̀ pé ẹlẹ́wọ̀n ni jáde. Àbí ìjọba ò ní orúkọ àwọn ẹlẹ́wọ̀n ni? Ṣé ìjọba ò ní orúkọ ẹlẹ́wọ̀n ni? Ìjọba ní orúkọ àwọn ẹlẹ́wọ̀n, ẹnìkan mú jáde, ẹni tó sọ gangan ẹ̀yin ò ṣe pé kẹ́ ẹ ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún káàtì ẹ̀mẹ́ni tó sọ. ọ̀rà kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn òjé nìbàdàn, Òǹpẹ̀tù, Ìjẹ̀rò àtàwọn olóòjé yòókù? Ìran kan náà jọ ni gbogbo wa. Òǹpẹ̀tù, Ìjẹ̀rò, Ifẹ̀ náà ti lọ, náà lọ tẹ̀dó sí Igbó Òjé ní Ògbómọ̀ṣọ́ area. Àwọn Ìbàdàn náà kò ní ibẹ̀, àwọn náà lọ sí Ìbàdàn, ní àwọn Délé Solú, àwọn Yemẹtu àtàwọn ìran olóòjé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láàrin ẹ̀yin lọ́balọ́ba mọ̀ pé ẹ mọ̀ ṣèpàdé ọwọ́ mọ̀ kan wọ́ láti ìlú kan bọ́ sí ìlú mi. láìpẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n yan alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní ó ti tó bí ọdún 15 tí a ti jókòó gbẹ̀yìn, àwọn jìbẹ̀ wọ́n mọ jókòó padà ní abáyọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn pé ní ó wájú alága. Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ò yọjú o, kí lẹ rò pé wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀? kí làmọ̀ràn yín gan fún gómìnà? ṣé wọn mọ tọwọ́ bọ àṣà àbí sí òkàn wọn àbí fáwọn ọba tọrọ kan? Ó ṣe ẹni tí ó bá fẹ́ gbẹ́ kòtò fọ́mọlà kejì kó mọ̀ gbẹ́jìn torí ọmọ tiẹ̀ gan lè bọ́ bẹ́ẹ̀. Kò sí ní tó ń jẹ́ irú nǹkan bẹ́ẹ̀ láti ilẹ̀ látàyè bàbá wa Síjú-Adé, nígbà tí bàbá wa Ọọ̀ni Síjú-Adé jẹ́ alága fún àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, torí ìpínlẹ̀ Ọ̀yọ́ àtọ̀ṣun ìkankan náà ni wọ́n kan tó yọ Ọ̀ṣun lára Ọ̀yọ́. Ṣùgbọ́n ọba Lámídì náà ló ní pé àwọn fẹ́ máa rotéètì, àbí ní tí bàbá wa Lámídì sọ sílẹ̀ pé àwọn fẹ́ máa rotéètì náà náà sì gúnlé, wọ́n gbọ́dọ̀ máa rotéètì náà ni, kò sí ní tó burú nú ẹ̀, ní tán fẹ́ náà ni gómìnà ṣe fún wọn. àbí ká sọ pọ́wọ́ ẹ̀yìn ọba kan ti wọnú ẹ̀ pé ẹ fẹ́ ránró ìṣẹ̀lẹ̀ àtìgbà náà? Ọwọ́ mi rèé o, funfun nẹ́nẹ́. Kọ̀ọ̀kan mi lọ́wọ́ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ ńgbà ń wò sí lọ́yọ̀ọ́, ṣùgbọ́n gómìnà òun la láṣẹ gbogbo Ọ̀yọ́, gómìnà Ọ̀ṣun la láṣẹ gbogbo Ọ̀ṣun, pírẹsidẹ́ǹtì la láṣẹ gbogbo orílẹ̀-èdè.
kí ni ipa àwọn òrìṣà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá? ṣé kíní o ti mọ di àfẹ́yìntì egun fi sọ ṣé o mọ lọ díẹ̀ díẹ̀? kò lọ́bì kankan ó tún túbọ̀ ń gbòòrò sí ni nítorí wípé àwọn tán ti parọ́ fún wa, tán ti parọ́ tàn àwọn bàbá wa jẹ́, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti tú, so ojú ti là. láì sí òrìṣà kò sílẹ̀ Yorùbá, láì dẹ̀ sórìṣà kò sọ́ba. ilẹ̀ Yorùbá lọ́ba wà, ilẹ̀ Yorùbá lóòṣà wà, orí àpèrè ọba, orí àpèrè òrìṣà ni. àìsí ìṣọ̀kan láàrin àwọn lọ́balọ́ba àti pàápàá ní gbogbo ilẹ̀ Yorùbá, kí lẹ̀yin rí bí àmọ̀ràn tiyín lórí ẹ̀? kí lè rí bí, torí ẹ̀yin náà rí inú ẹ̀rí òde ẹ̀rí ta. mi ì rí bàbá. ìṣọ̀kan tó sọnù láàrin ọba. èmi ò rí pé ṣọ̀kan kankan sọnù. bó bá ṣe pé rẹ̀ náà ni wọ́n ṣe máa pè ọ́. bó nígbà bá ṣe pé gbá ẹ̀ ni wọ́n á ṣe pé. irú bàbá wa Ọọ̀ni nísìnyí, mo máa ń sọ pé jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ lára bàbá wa Ọọ̀ni tilé Ifẹ̀. bàbá yìí ń fìfẹ́ kó gbogbo èèyàn mọ́ra ní àtọba àtìjòyè, àtọ̀dọ́ àti àgbà àtọmọdé. ìfẹ́ ni bàbá yìí ń lò, ẹ̀jẹ̀ á lòfẹ́ láàrin ara wa. ẹ ń ṣọdún rò lọ́wọ́lọ́wọ́ báyìí, ipa wo, kí ni ìtumọ̀ ẹ̀? kí ni ipa tó sì ń kó fún ìlú? kí ni ìtumọ̀ ẹ̀? Irò jẹ́ ọdún àwọn ìlú lábẹ́ àṣẹ Ọọ̀ni. Irò, ipa tó ń kó pọ̀ tán bá ń sọdún Irò, kò kí sí ìgbóná, kò kí sí wàhálà nínú ìlú. òun ló máa ń kó dààmú, kó wàhálà lọ, òun náà fi máa ń lé aburú dànù kúrò nínú ìlú. ọdọọdún náà sì ń ṣe. ọdọọdún ni wọ́n ń ṣe é, bí ọdún egúngún. bẹ́ẹ̀ni, ọdọọdún ni wọ́n ti. kí ló lè jámọ̀ràn yín fún ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu? torí ọmọ Yorùbá ni, ọmọ yín ni, wọ́n ti á débẹ̀ báyìí, àsìkò Yorùbá làwà yìí, àwọn èèyàn ń pariwo ń lo ẹ̀yin ọba, kí ni tẹ̀yin lè sọ nípa ẹ̀? èmi ò ní sísọ púpọ̀ ju wípé bàbá wa ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti ṣe ìjọba gómìnà rí, wọ́n ti ṣe sínétọ̀ rí, ṣùgbọ́n wọ́n tún bọ̀ wo ibi tó bá tún kù sí kan ṣe kódà kí àwọn náà lè ní ipa rere nílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ káàárọ̀-oòjíire. ohun tí Awólọ́wọ̀ ṣe à ń sọ, ohun tí Jákàndé ṣe wọ́n ń sọ, ohun tí Akíntọ́lá ṣe wọ́n ń sọ. àmọ̀ràn mi fún wọn ni pé kí wọ́n ṣe dáadáa, kí wọ́n lè sọ dáadáa nípa wọn. kí wọ́n ní àmọ̀ràn yín fáwa Yorùbá lápapọ̀, gbọ́ ọmọ Yorùbá? àmọ̀ràn kan péré mo ní fún yín, ẹ jẹ́ ká ṣọ́ra wa ní ẹyọ kan, ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀. ṣọmọ Oòduà ní? bí n bá pera mi lọ́mọ Oòduà, mi ò já Yorùbá, nítorí pé olórí ilẹ̀ káàárọ̀-oòjíire Oòduà ni. bí n bá ní ọmọ Oòduà ni mí, mi ò já Yorùbá. yíyàtọ̀ ń bẹ nínú kí ẹ̀ ń jọ́ ọmọ Oòduà tàbí ọmọ Yorùbá? Yorùbá lóòduà, Oòduà ní Yorùbá. ṣùgbọ́n Aláàfin ló ní Yorùbá. ta ló ní Aláàfin? Oòduà ló ní Aláàfin. ẹni tó nẹrú òun ló nẹrú. ẹ ṣeun, orúkọ yín lẹ́ẹ̀kan sí? orúkọ mi ni Olúòjé Adéyínká Adésínà Àkọ́fẹ́ Ọbáwálé Arólúwan Olúòjé ti Òjé-Ǹpẹ̀tù ní Ifẹ̀ North, ìpínlẹ̀ Ọ̀ṣun. mo lérò pé a bá tún kàn sí nígbà míì láti tàn mọ́lẹ̀ sáwọn ọ̀rọ̀ míì, ẹ tún dáwọ́ lọ. a máa dá lóhùn, á dá lóhùn. ẹ̀yin náà lè fi á síbẹ̀, ní tó bá rí lójú ẹ béèrè, á sọ fún yín. ẹ ṣeun. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.